ẹ̀yin olólùfẹ́ mi àwọn àgbà bọ̀ wọ́n ní à ń jèkuru kó tán nínú àwo àwọn kan tún ṣì ń gbọ́nwọ́ ẹ̀ sínú àwo à ń gbàdúrà kí ìfẹ̀míṣòfò kó dópin ní ilẹ̀ Nàìjà pípele ló bá tún pele sí i òun ló dífá fún ìròyìn tí mo fẹ́ wá fi tó yín létí ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ kí n kọ́kọ́ kí yín ná gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi mo kí gbogbo yín ṣé àlàáfíà ni mo bá gbogbo yín àjíǹde ara a máa jẹ́ fún gbogbo yín àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ó ń bọ̀ lókè ó ń bọ̀ nílẹ̀ ìlú le ìlú ò dẹrùn ní orúkọ Jésù kò ní kan ẹnì kọ̀ọ̀kan wa kò ní kan ẹnì kọ̀ọ̀kan wa lágbára Èdùmàrè ìṣẹ̀lẹ̀ aburú tó ń ṣẹlẹ̀ lọ́tùn tó ń ṣẹlẹ̀ lósìn mo bá gbàládùá fún gbogbo ẹ̀yin òbí mà ní fojú sunkún ọmọ yín ò mà ní sọnù ọmọ yín ò mà ní rìn àrírà òun ló dífá fún ìròyìn tí mo fẹ́ fi tó yín létí yìí àwọn ọmọbìnrin 6 ni wọ́n sọ pé wọ́n sọnù ní ìlú Lẹ́kì lẹ́kọ̀ọ́ ní agbègbè Àjà àwọn ọmọbìnrin 6 wọ́n ní wọ́n ti pòórá báyìí o wọ́n ló ti ń lọ bí ọ̀sẹ̀ kan báyìí tí wọ́n ti ń wá wọn tí wọn ò tí ì rí wọn. Wọ́n ní àwọn olólùfẹ́ wọn àbáwọn ọ̀rẹ́ wọn ni wọ́n pè wọ́n sí house party ni wọ́n sọ pé wọ́n pè wọ́n sí o bí àwọn 6 bí wọ́n ṣe pòórá nínú wọn nìyẹn o. à ń bá a dẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi ò tí ì mọ̀ pé ọmọ wọn sọnù actually náà láti bí ìjẹta ni mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn ṣé mọ̀ according to àwọn ọlọ́pàá wọ́n ní tí èèyàn bá sọnù bẹ́ẹ̀ yẹn ó sì di after ṣé 24 hours ni àbí 48 hours kan tó lè declare missing òun ni kò jẹ́ kí n kọbi ara sí pé mo ní bóyá àwọn ọmọ yẹn kò ní pati yẹn wọ́n tún gba pati mi lọ ẹ kúkú mọ bí àwọn ọmọ wa ṣe ń ṣe ẹ mọ báwọn obìnrin ṣe ń ṣe from one party to another party from one party to another party òun ni kò jẹ́ kí n kọ ibi ara sí ìgbà tí kan náà olólùfẹ́ mi wá pè mí ẹlẹ́ẹ̀lẹ́ kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ Mohbad nìkan ni ó máa ń dá sí pé àìmọye àwọn nǹkan míì tó tún máa ń ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà tó jẹ́ pé o ò kí ń dá sí tí àwọn dẹ̀ mọ̀ pé o máa ti gbọ́ mo ní kí ni nǹkan náà ó ní ṣé mi ò gbọ́ táwọn ọmọbìnrin 6 tó sọnù ní Lẹ́kì ni mo ní mo kúkú gbọ́ mo ní but èmi ṣì ń wò wípé nígbà tí ò tí ì pé ní 48 hours pé kí má ti dá sí bóyá ọkọ̀ ti pàtí kan lọ sí ibì kan ní lóní rárá o lóní rárá no pé ó ti tó nǹkan tó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà gbọ́ sí pé ṣé mo dẹ̀ mọ̀ wípé àwọn ò sí lórí social media pé irú àwa tá a wà lórí social media báyìí náà ni a lè tètè tan ìmọ́lẹ̀ sí ẹ̀yin lólùfẹ́ mi ṣe rí i pé bá a ṣe ń jèkúrú kó tọ́ láwo làwọn kan tún gbọ́n wẹ̀ sáwo actually kò ń ṣọ̀rọ̀ Mohbad nìkan náà ni àwọn máa sọ lórí ètò gẹ́gẹ́ bí mo ṣe promise pé gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ nílùú Nàìjà tó bá máa ti jàǹfààní fún ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá ń gbọ́ ètò mi mo máa ń sọ dáadáa pé gbogbo ẹ̀ máa fi tó yín létí ṣé bí ti Mohbad náà là ń jà fún pé kírú ẹ̀ máa ṣẹlẹ̀ mọ́ ẹ tún gbọ́ 6 míì látún gbọ́ pé ó tún sọnù báyìí orin wo la fẹ́ kọ sí pẹ̀lú báyìí ẹ̀yin ọmọbìnrin àgàgà ẹ̀yin ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge ayé òde ìsìn mo máa bẹ̀ yín ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ ṣàgbéjẹmọ́wọ́ ọ̀rẹ́ mi ń lo iPhone 13 èmi náà fẹ́ lo iPhone 14 ọ̀rẹ́ mi ń gun fẹ́ńsà èmi náà fẹ́ gun Bentley ṣiṣẹ́ ṣàbọ̀ ẹ wá ń wá ọkùnrin tó lówó káàkiri gbogbo àwọn ọmọkùnrin tẹ́ ẹ dẹ̀ ń wá káàkiri ẹ dẹ̀ rí pé wọn ò ṣiṣẹ́ o tẹ́ ẹ bá bì mí nínú wọn a ní trader lòun òun ṣe Bitcoin trading ṣé Bitcoin trading náà ló ń ṣe ló ń gun fẹ́ńsà ló ń gun Bentley ló ń gun Lamborghini ló ń gbélé almost 100 and something kìíní kan million ẹ̀yin ọmọbìnrin sì tó yẹ pé owó àwùfù lẹ́ ń wá owó òjijì lẹ́ ń wá ọ̀pọ̀lọpọ̀ yín school ní dáàdi yín ní kẹ́ ẹ lọ school ní mọ́mí yín ní kẹ́ ẹ lọ from the school ẹ máa gbalé ọkùnrin lọ in fact bí mo ṣe ń sọ fún yín yìí ẹ lólùfẹ́ mi tẹ́ ẹ bá fẹ́ gbà mí gbọ́ tẹ́ ẹ bá ní já mi nírọ́ mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ pé 70% àwọn ọmọbìnrin ọ̀ṣọ́ ọlọ́mọge tó wà ní Naija ní òde ìsìn gbogbo wọn ni wọ́n ti lò ok ẹ jẹ́ kí sáré fi kankan tó tó yín létí
ẹ rántí ọmọkùnrin kan tán ọ̀nà ọlọ́pàá mú bóyá ọmọ yahoo ni or something like that I don't know tán nígbà tó di alẹ́ ó expect pé bóyá kéèsì yẹn tètè máa end kò tètè end àwọn ọlọ́pàá dìlé ẹ̀ bóyá ìbẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ọlọ́pàá ní pé kọ́ bóun wá obìnrin pé tó ọ̀nà àti bóun rí obìnrin òun máa kú lálẹ́ yìí bèrè náà àwọn ọlọ́pàá pè nígbà tó bẹ̀rẹ̀ sí ní fowó bẹ̀ wọ́n tó bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀bẹ̀ wọ́n àwọn yẹn jáde lọ wọ́n lọ bá wá obìnrin kìíní tó mú wá ó fọwọ́ kan báyìí ó ní wọ́n ti lo eléyìí àwọn yẹn tún jáde lo again wọ́n tún lọ wá mi wá ó tún fọwọ́ kan yẹn náà ó ní wọ́n ti lo eléyìí nígbà táwọn yẹn máa fi wá ẹlẹ́ẹ̀kẹta dé ó ti jọ́ lọ́hùn nípè ẹjọ́ irú ọmọbìnrin mélòó lẹ́mọ̀ tí irú ọkùnrin bẹ́ẹ̀ ti lò irú ọmọbìnrin mélòó lẹ́mọ̀ tí irú bọ̀bọ́ yẹn ti lò tó ti lògo ẹ̀ tó wá ṣèyẹn lé ní ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ láyé àárín Yínká Ayéfẹ́lẹ́ pẹ̀lú arákùnrin kan tó interview ẹgbọ́n nǹkan tárákùnrin yẹn náà sọ tó ní òòṣà kan tóun lọ gbà nílùú kan kíní kan èmi ò tó fẹ́ dárúkọ lú yẹn mọ́ kọ́ má tó sọ pé bóyá èèyàn tó ń dá nǹkan mi lẹ̀ òòṣà yẹn ó ní ọmọbìnrin ló ń gbà ẹ fẹ́ free time tó ń bá ti fẹ́ ṣe ètùtù ẹ̀ ó lọ́mọbìnrin tí òòṣà yẹn ti gbà almost 78 ẹjọ́ ṣe bára àwọn òbí kan náà àwọn ọmọbìnrin yẹn náà ti jáde tẹ́ ẹ bá dẹ̀ máa wo àwọn ọmọbìnrin student ló pọ̀ jù nù wọn mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ student ló pọ̀ jù nù wọn wọ́n bí pé báwo ni wọ́n ṣe ń rí àwọn obìnrin yẹn fún nígbà tó ti mú ẹ tó ti wà nínú sẹ́lẹ̀ olóhùn ti ná àwọn ọmọ tó ń ṣiṣẹ́ fóun olóhùn ti ná àwọn ọmọ tó ń ṣiṣẹ́ fóun pé tó bá ti jáde lọ síta wọ́n á lọ gbé ọmọ school tó bá ti gbé ọmọ school ó parí síbẹ̀ nìyẹn ẹ mọ iye ọmọ tó ti pòórá báyìí sí tó yẹ pé wọn ò tiẹ̀ rí mọ́ ẹ̀yin ìjọba wa ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ bá wa wá nǹkan ṣe ẹ̀mí àwọn èèyàn tí ń ṣòfò ju ẹ̀mí àwọn èèyàn tí ń ṣòfò ju ẹjọ́ ẹ̀mí àwọn èèyàn tí ń ṣòfò ju ẹ̀yin òbí náà ẹjọ́ èmi ò sọ pé ẹ̀yin òbí ẹ gbìyànjú mi ò sọ pé ẹ try ẹ gbìyànjú because àìmọye ọmọ tí òbí mi tó bá sọ̀rọ̀ tó kódà gan òbí mi ti ní heart attack òbí mi ti ní ẹ̀jẹ̀ ríru òbí mi ti ní oríṣiríṣi àrùn lórí wípé ó ń gbàwẹ̀ fọmọ ó ń kó ìpayọ̀ ọmọ sáyà òbí mi ti ní oríṣiríṣi àìsàn mi ò sọ pé ẹ̀yin òbí náà ẹ gbìyànjú o torí kò sóbi náà tó máa lajú ẹ̀ sílẹ̀ kí ọmọ ẹ̀ máa rìn kúrìn kọ́ ọmọ ẹ̀ máa jáde ìjáde tí ò wúlò but ẹ túbọ̀ gbìyànjú ẹ máa ṣẹ́ẹ̀kì àwọn ọmọ yín àgàgà àwọn tó wà ní school ẹ máa ṣẹ́ẹ̀kì wọn lóòrèkóòrè bá a ṣe ń sọ yìí nísìn nínú àwọn 6 tó mísì yẹn sìn a sì máa róbí mi tí ò tí mọ̀ nù òbí mi ò tí mọ̀ òbí mi máa rò pé ọmọ òun wà ní school ni ẹ jọ̀ọ́ nítorí sọ́lọ́ ẹ̀yin olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ gbé bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe ṣé mo fẹ́ kí fídíò yìí kó go viral kó lè kan àwọn òbí lára gbogbo ẹ̀yin òbí tẹ́ ń wò mí iná ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá lọ́mọ ní school ẹ jọ̀ọ́ ẹ lọ máa ṣẹ́ẹ̀kì àwọn ọmọ yín báyìí ẹ lọ máa ṣẹ́ẹ̀kì àwọn ọmọ yín a ò ní rìn níjọ́ tó bí ń pọ̀ náà àwọn ọmọ wọn ò ní rárìn fẹsẹ̀ sí o àwọn ọmọ wọn ò ní ṣàgbákò lágbára Èdùmàrè gbogbo làálàá wa gbogbo ẹ̀yin òbí lórí àwọn ọmọ yín kò ní já sásán lágbára Èdùmàrè ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí òbí gidi ẹ bá mi share fídíò yìí kó lè kọ àwọn òbí mi lára kó ní kálukú wọn lè tètè máa lọ ṣẹ́ẹ̀kì àwọn ọmọ wọn ọmọ 6 ti sọnù ní Lẹ́kì o ọmọ 6 ti sọnù ní Lẹ́kì Èkó gbogbo alamọ Lẹ́kì tó wà lọ́nà Àjà wọ́n ní house party ni wọ́n pè wọ́n sí bí 6 ṣe sọnù nínú wọn nìyẹn o wọn ò tí ì rí wọn di bá a ṣe ń sọ̀rọ̀ yìí o bóyá wọ́n sì wà láyé o bóyá wọ́n dẹ̀ ti lò wọ́n o a ò tí ì mọ̀ báyìí ẹ jọ̀ọ́ ẹ̀yin olùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kó go viral kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV a ò ní fojú sunkún ọmọ o a ò ní fojú sunkún ọmọ o a ò ní fojú sunkún ọmọ lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí ire o.